ibo ẹ ti tọ̀ ń bo ẹ ti ń gbọ́n kó ibo lẹ ti tọ̀ ibo lẹ ti ń gbọ́n okó ṣé kìí ṣe pé ògógóró ń pa yín ẹ lọ lo sọdọ̀ tí ní girlfriend yẹn raw material sí yín ẹ wàá kó wá bí wọ́n wàá fọ̀ ń bí ẹ sẹ́yìn lè jàmọ̀ làǹbàdàn kọ́ lọ́ọ́ mọ̀ ṣe wọ́n ní Port Harcourt ni wọ́n níyàwó tẹ́ ẹ fẹ́ lé gan wọ́n lẹ́ẹ̀ bá sùn wọ́n ní láti bí ọdún bíi 4-5 lẹ́ti fọ́ọ̀kan ìyàwó yín kàn yín wọ́n náà girlfriend yín lẹ́ ń bá sùn gbòòrò wọ́n náà sì ti gbà fọ́lọ́run wọ́n lẹ́wàá wọṣọ ẹ wọ boxer ẹ wọ singlet ẹ wọṣọ tó ti gan ẹ wàá kójọ sínú ilé hàn káà máa fọ̀ ńgbọ̀n bá wá bá yín fọ̀ tẹ́ ẹ wọ̀ tán ẹ wà lọ́ọ́ fi bẹ́ẹ̀ lómi sùn ẹ jọ sẹ́ gbádùn jọ ṣé kìí ṣe pé ògógóró ń pa yín yàtọ̀ fún pé level wípé bóyá ẹ pa obìnrin tiẹ̀ bóbìnrin sùn nínú ilé gan ẹ̀kọ́ pàtì ọ̀tọ̀ kọ́kọ́ nìyẹn even ọkùnrin tó fẹ́ ìyàwó tó wàá máa kó aṣọ wá láti ilé ìyàwó tó fẹ́ tó kó wá lé lọ́dọ̀ tà kọ́kọ́ kó wá fọ̀ tàbí tó lọ kó aṣọ látọ̀dọ̀ ìyálé tó kó wá sọ́dọ̀ ìyàwó tó bá fọrú ẹ̀ olódo ni ìyàwó ń aṣọ tó bá wọ̀ níbi tó orun bá kàn ẹ́ sí aṣọ ẹ̀ dọ̀tí mọ́ fọṣọ ẹ níbẹ̀ o lè kó aṣọ wá látọ̀ the fact pé o fẹ́ yàwó ìyẹn omi ìgbé ìyálé ò kì í ṣe ìyàwó ẹ̀ mọ́ she still your ìyàwó and she has to fulfil her obligation as ìyàwó o lè máa kó aṣọ tó wọ̀ nílé ìyálé kó fún ìyàwó kó wá fọ̀ kò yẹ kó fọ̀ bẹ́ẹ̀ ni aṣọ tó bá lò lọ́dọ̀ ẹ̀ tó dọ̀tí mọ́dọ̀ ẹ̀ tó ń ká ẹ mọ́ bẹ́ẹ̀ tó ló máa fọ̀ o lè kó òun wá jẹ́ bí alágbàfọ̀ fine washing machine wà nù lébẹ̀ kì í ṣe aṣọ tó bá ti lò níbì kan ibẹ̀ ló ti máa fọ̀ o lè lọ fọṣọ níbì kan kí ibo ẹ ti tọ̀ ń bo ẹ ti ń gbọ́n kó ibo lẹ ti tọ̀ ibo lẹ ti ń gbọ́n okó ṣé kìí ṣe pé ògógóró ń pa yín ẹ lọ lo sọdọ̀ tí ní girlfriend yẹn raw material sí yín ẹ wàá kó wá bí wọ́n wàá fọ̀ ń bí ẹ sẹ́yìn lè jàmọ̀ làǹbàdàn kọ́ lọ́ọ́ mọ̀ ṣe wọ́n ní Port Harcourt ni ìwọ náà wọ́n wà ká sọ wá fún ọ bìbà wọ́n wàá jókòó pàkàtà sórí àpótí ẹ máa fọṣọ aṣọ tó ṣe pé bí wọ́n ti wọ́dọ̀ tí ọ̀tọ̀ the fact wípé bóyá nítorí wọ́n ti fẹ́ ẹ ní ìsìn ìyẹn ò túmọ̀ sí wípé bóyá ìwọ wa lọ àjòyè alágbàfọ̀ tó máa fọṣọ tí wọn wọ̀ lọ́dún ẹ tó rọ́rọ̀ yín gan ò tiẹ̀ yé mi mọ́ bọ́n bá fẹ́ wá dùnú èèyàn kan ọkùnrin tí bá ń wá dùnú obìnrin kò ní fẹ́ yàwó lérú obìnrin yẹn ọkùnrin tí ń wá dùnú ara rẹ̀ tó ń wá ìfẹ́ ara rẹ̀ àláfíà ara rẹ̀ ìní fẹ́ yàwó lóbìn ń gbọ́ ọmọ pọ̀ nífẹ̀ẹ́ ìyálé òun tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ èmi lóde tó fi fi ọlé wọn wá fi ọlé tán ní ìsìn wọn wá fẹ́ mọ́ lówó láti wá dùnú ẹni tán rí lẹ́ẹ̀kan tó bẹ́ẹ̀ fẹ́ ṣẹ́ ẹ̀ mú ògógóró ẹ wà lọ sọ́dọ̀ tí bíbà yóò tọ gan ẹ mọ̀ wá kó bọ̀ wá sọ́dọ̀ ẹnìkan ẹ lóní kó fọ̀ tó rò ní kékeré ṣé ìyẹn náà ṣe ìyàwó yín mọ́ ni torọ́rọ̀ yín ò yé mi ìyẹn wá forward voice note sí wípé ẹ dákun kí ni ìtumọ̀ aṣọ tẹ àtàn boxer àtàn singlet gbàǹdàwí àtẹ kó sórí bẹ́ẹ̀dì fún kí ni ìtumọ̀ rẹ̀ ọdún 5 rẹ̀ tẹ́ ti súnmọ́ nǹkan yìí nínú ilé ẹ wà lo boxer dọ̀tí lọ́dọ̀ girlfriend yín ẹ máa kó bọ̀ wálé kó wọn wá fọ̀ bọ́n bá wá fọ̀ ẹ̀tún lọ́ọ́ fi bẹ́ẹ̀ lómi sùn. Papa Supe mọ́ fọ̀ torí kò sí ọkùnrin tí ò kí ń fẹ́ ń fìlọ̀kulọ̀ lọ obìnrin kò sí obìnrin tọkùnrin ò kí ń fẹ́ ń fìlọ̀kulọ̀ lọ ìwọ ló máa kọ́ fún wọn sọ̀rọ̀ mi ti yí ẹ ó fi lọ́ọ́ wò ó gbé wá wò ni ó ṣe wò pé jẹ́ ń tẹ́sí ẹ̀ wò bóyá yóò ṣe how you go wear cloth somewhere ibẹ̀ ló ti lọ lóko ẹ̀ tó ti da gbogbo àtọ̀ gbèsè ayé ẹ̀ sí wọn lọ́ṣẹ́ ń bẹ̀ ní bọ́ǹsẹ̀ ní washing machine ṣe kò sọ́ọ̀sẹ̀ wọn tó sọ́wọ́ wọn rọ ni wọn lè bọ́ ọfọ pátá ẹ̀ ń bẹ̀ ọwọ́ à ń kó bọ̀ ń bì tí ìsọdọ̀ bì ló ti lò dọ̀tí wọ́n fọ̀fọ̀ kúfọ̀ o tó o bá dẹ̀ ti wò ó bọ́ bá ti gbà báyìí tiẹ̀ bọ̀ ọ̀nù bọ́n ṣe mọ́ kó wá nu ibi ọkùnrin bá sọ̀sẹ̀ kan lọ bá lòun bí ibi ìlàsọ ẹ̀ ti dọ̀tí ọ̀ọ́fọ̀ bí ṣùgbọ́n pé kó lè kó lọ lo aṣọ dọ̀tí níbi bíbí kan ibi tó orun bá ti kàn án sí ibi orun bá kọ́ ọmọ ibẹ̀ náà wọ́n ti bọ́ ọ̀fọ̀ sọ rẹ̀ ọ máa di sọ́bọ̀ bí lọ́dún wo tọ́ fún kó káṣọ ẹ̀rẹ́ bí ó ti wọ̀ dọ̀tí ibi ó ti lò ní kókó lọ kórè fọ̀ nbẹ̀ wọ́n fọ̀fọ̀ kú fọ̀ wọ́n bá sì lọ sí ọ̀padà wà mọ́ kò wà fún ọ is not meant for you nìyẹn ẹ̀yin single mother ọlọ́mọ yọyọ single mother ń bùkátà ẹ̀ ń wọ́kùnrin tí ọmọ bá ń gbọ́ bùkátà tẹ́ ń wá bí tẹ́sí ṣèkejì ṣèkẹta àwọn náà lè mọ́ fi lọ́kú lọ́lọ́ tẹ́ẹ̀nì sọ̀rọ̀ bẹ̀wọ́ tó bá mọ tọ́ ń ṣe tí ì ṣe wípé ṣe lóore fi rẹ̀ bẹ̀ ń bẹ̀ tí ì ṣe pé ṣe ló ti rẹ̀ mọ́ lọ́rùn kò lè lo sọ́dọ̀ tí bí kan kọ́ wá rù bá bì kọ́ mọ́ rù bọ́n lé tiẹ̀ o ní choice than to do whatever thing tó bá ní ọ ṣe gbé pé torí bùkátà lòun gbẹ́ tí ó gbọ́ bùkátà ni tó o bá mọ ìyá rẹ̀ tó o mọ̀ túmọ̀ tán pé ní kéèyàn ọmọ ìyá rẹ̀ èèyàn ìyẹn ò sí nù gbéraga wọ́n á lo sọ́dọ̀ tí bí kan wọ́n wá fọ̀ lé tiẹ̀ bọ́ bá tẹ̀ pé bí wọn náà bá fọ̀ wọ́n wúlò fún wọn náà ọ̀tọ̀ ibi wọn ti ń lo kó wọn ọ̀tọ̀ wọ́n kàn fi wọ́n ṣe decoration lé ní ọdún 5 rẹ̀ tí wọ́n ti bọ́ ọ̀sùn gbẹ̀yìn wọ́n á mọ dógódé girlfriend wọn ní ọ́ndó wọ́n wá ń kó boxer wá fún wọn kí wọ́n máa fọ̀ ojú àwọn mìíràn rí ṣá ti zú ẹ̀.